Ẹ kú àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ-Falẹyẹ. Olùdíje fún ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò tí ó kọjá ọ̀gbẹ́ni Peter Obi ti ké sí ààrẹ Bọ́lá Tinubu wípé kí ó jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà múmú lọ́kàn rẹ̀ ju iṣẹ́ àkànṣe amáyédẹrùn tí ó ń bá káàkiri lọ nítorí ogun tó gbóná janjan ni orílẹ̀-èdè yìí ń kojú tó sì ń bá a fínra. Obi ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ yìí síta lórí abala ẹ̀rọ X rẹ̀ ní Ọjọ́rú lórí ìpànìyàn mìíràn tí ó tún wáyé ní ìpínlẹ̀ Zamfara tí ó sì mú ẹ̀mí àwọn ènìyàn tí ó lé ní 100 àti àwọn ọmọ ogun lọ. Èyí náà ni ọṣẹ́ tí àwọn afurasí adàlúrú náà tún ṣe lẹ́nu lọ́ọ́lọ́ yìí. Ó tún wá ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ìpakúpa náà wípé ó ti kọjá ọ̀rọ̀ òṣèlú bí kò ṣe pé ìkìlọ̀ ní àròkọ tí ó ń pa fún wa láti mọ̀ pé ọkàn orílẹ̀-èdè yìí ń ṣẹ̀jẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló ti kígbe tantan wípé a kò lè máa bá a lọ báyìí, àkókò tó gẹ́ láti mú ètò ààbò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnkúndùn ju ṣíṣe iṣẹ́ àkànṣe kankan lọ. Ó tún wá pariwo síta wípé ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ní ìpakúpa tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè wa yìí ti kọjá ikú tí ó ń pa àwọn orílẹ̀-èdè tí wọ́n ń jagun lọ́wọ́ lọ. Nítorí ìdí èyí ni òun ṣe ń ké tantan fún ìjọba àpapọ̀ láti gbájúmọ́ dídóòlà ẹ̀mí àwọn ènìyàn orílẹ̀-èdè yìí ju lílọ káàkiri fún gígé okùn iṣẹ́ àkànṣe tí kò ní láárí kan lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Rògbòdìyàn ohun yánpọnyánrin tí ó ń bẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) náà tún ń gbélékè sí i ní àná Ọjọ́rú nígbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àti gómìnà àná ti ìpínlẹ̀ Rivers Nyesom Wike gbéná wojú ara wọn lórí ọjọ́ tí wọ́n yàn fún ìpàdé ìgbìmọ̀ alákòóso ọlọ́gọ́rùn-ún tí ó fẹ́ wáyé 100 National Executive Committee àti dídá aṣòfin Samuel Anyanwu padà sípò gẹ́gẹ́ bí akọ̀wé àpapọ̀ ẹgbẹ́. Mákindé àti gbogbo àwọn ènìyàn tirẹ̀ bíi gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah, gómìnà ìpínlẹ̀ Bayelsa Duye Diri, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè, gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal, àwọn ọmọ ẹgbẹ́ NWC 11 àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè inú ẹgbẹ́ ni wọ́n fàákékọ́rí pé ọjọ́ ìpàdé tí ìgbìmọ̀ alákòóso náà kò gbọdọ̀ yẹ̀ ní 30 oṣù kẹfà June 30, èyí tí gbogbo àwọn ti fẹnu kò sí tẹ́lẹ̀. Wọ́n sì tún tako pípadà tí Anyanwu fẹ́ padà sí ipò akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ tí ó ti wà tẹ́lẹ̀ rí. Ní ìdàkejì ẹ̀wẹ̀, àwọn ènìyàn tí ó wà ní ìhà Wike ni gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang, gómìnà ìpínlẹ̀ Taraba Kefa Agbu, gómìnà ìpínlẹ̀ Adamawa Adamu Fintiri, gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed, adelé alága àpapọ̀ Umar Damagum, akọ̀wé àpapọ̀ fún ètò ṣíṣe National Organizing Secretary Umar Batwe àti olùdámọ̀ràn òfin lápapọ̀ National Legal Adviser Kamaldeen Ajibade San ni wọ́n ń jà fún Anyanwu láti padà sí ipò rẹ̀ kí wọ́n sì tún sún ọjọ́ ìpàdé náà síwájú. Ìjà ńlá náà tún di rántó sí i láàrin wákàtí 24 hours lẹ́yìn ìgbà tí Damagum gbé gbogbo àwọn olórí pátápátá débi ìpele ọ̀rọ̀ tí àwọn bá àjọ elétò ìdìbò Independent National Electoral Commission sọ ní ìlú Àbújá. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló ti kéde ìpadàsípò aṣòfin Anyanwu gẹ́gẹ́ bí akọ̀wé àpapọ̀ ti ẹgbẹ́ tí ó sì tún sọ pé ìpàdé àwọn alákòóso ẹgbẹ́ tí ó jẹ́ ọlọ́gọ́rin irú rẹ̀ ni ó ti di sísún síwájú. Ó tún wá ṣàlàyé wípé kò rọrùn láti gbégi lé ọjọ́ ìpàdé náà, ṣùgbọ́n nítorí pé ó ní àtìlẹ́yìn ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ nínú, èyí tí ó jẹ́ kí ìwọ́gilé náà ṣeé ṣe. Èyí ló mú kí àwọn 11 nínú 19 àwọn ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ náà fàákékọ́rí wípé àwọn kò fẹ́ Anyanwu nípò akọ̀wé àpapọ̀ mọ́. Àwọn kò sì tún gbà láti sún ọjọ́ ìpàdé síwájú rárá. Ìròyìn náà tún wá ṣàlàyé síwájú wípé àwọn ẹgbẹ́ òṣèlú PDP
ti ń kojú wàhálà, ìṣòro àti ìpèníjà yìí látìgbà tí wọ́n ti kúrò lórí àga àlééfà ní ọdún 2015. Látìgbà náà ni ìjà olórí, wàhálà kí ọmọ ẹgbẹ́ kúrò nínú ẹgbẹ́ lọ sí ẹgbẹ́ mìíràn àti àìrí ojútùú sí ìṣòro tí ó ń kojú ṣíṣe ìpàdé láìní wàhálà nínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí wọ́n bá lè wá ojútùú sí gbogbo rògbòdìyàn náà ni wọ́n ṣe yan Ṣèyítọ́njí Kòsọ́n-Ẹdò gẹ́gẹ́ bí adelé fún ipò akọ̀wé àpapọ̀. Ṣùgbọ́n ìgbìmọ̀ tí ó ń ṣe ìwádìí lórí bí ọ̀rọ̀ náà yóò ṣe níyanjú, tí gómìnà ìpínlẹ̀ Taraba jẹ́ olórí fún, Kefá Àgù, ni ó tú àṣírí náà síta wípé àjọ elétò ìdìbò sọ fún àwọn pé Àyàngù ni àwọn mọ̀ lábẹ́ òfin gẹ́gẹ́ bí akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú wọn. Bí ó tilẹ̀ jẹ́ pé Damagum ti kọ ìwé ránṣẹ́ sí iléeṣẹ́ àjọ elétò ìdìbò ní 30 oṣù karùn-ún May 30 láti jẹ́ kí ó mọ bí ètò àwọn ṣe fẹ́ rí, ṣùgbọ́n àjọ elétò ìdìbò kò gba ìwé náà lọ́wọ́ wọn. INEC wá rán wọn létí òfin ẹgbẹ́ òṣèlú wọn wípé alága àpapọ̀ àti akọ̀wé àpapọ̀ ni ó gbọ́dọ̀ buwọ́ lu ìwé náà àti pé òun rọ̀ wọ́n láti lọ ṣe ohun tí ó tọ́. Nígbà tí akọ̀wé alukoro àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP, National Publicity Secretary Débọ̀ Ológunàgbà máa fèsì sí ọ̀rọ̀ náà nínú ètò ìròyìn ráńpẹ́ tí ó ṣe ní ọjọ́ Ìsinmi. Níbẹ̀ ló ti sọ pé àjọ elétò ìdìbò kò ní ẹ̀tọ́ láti máa sọ tàbí darí ètò ìlànà ẹgbẹ́ rárá ní pàtó lórí ìpàdé ẹgbẹ́ tàbí ọ̀rọ̀ ara wọn. Nínú ọ̀rọ̀ tí Damagum sọ jáde síta ní ọjọ́ Ajé ni ó ti gbé ọkàn àwọn ènìyàn kúrò nínú ọ̀rọ̀ tí Ológunàgbà sọ wípé ìmọ̀ràn ara rẹ̀ nìkan nìyẹn, èyí kò ṣe ìmọ̀ràn ọ̀pọ̀ ènìyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Igbákejì ààrẹ fún ilé ìgbìmọ̀ aṣòfin Jubril Barau ti gba ìpè lóríṣiríṣi láti ọ̀dọ̀ àwọn olóṣèlú wípé kí òun di igbákejì ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò ti ọdún 2027, tí òun sì wá dúró lórí àfisùn tí òun ní lọ́kàn láti ṣe àtìlẹ́yìn fún ìṣèjọba tí ó ń bẹ lóde lórí kí èròǹgbà wọn bá lè wá sí ìmúṣẹ. Igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin náà sọ̀rọ̀ yìí jáde ní Ọjọ́rú ní ìlú Àbújá nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé òun yóò fi gbogbo ara òun jì láti ṣiṣẹ́ takuntakun lórí ojúṣe tí ààrẹ Tinubu bá gbé lé òun lọ́wọ́ láti ṣe. Kí òun má tàn wọ́n jẹ, òun kò ṣetán láti sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ náà débi pé òun yóò sọ èròǹgbà òun jáde síta nítorí pé ààrẹ ń ṣiṣẹ́ láìsinmi lórí bí yóò ṣe gbé orílẹ̀-èdè yìí síwájú kí ó bá lè gúnlẹ̀ sí èbúté ayọ̀. Nítorí náà gbogbo àfojúsùn àwọn gbọ́dọ̀ jẹ́ lórí ṣíṣe ìjọba tó dára, kì í ṣe lórí ọ̀rọ̀ òṣèlú. Bí ó tilẹ̀ jẹ́ wípé òun sọ fún àwọn ẹgbẹ́ tí ó ń pe òun náà wípé òun kò mọ̀ wọ́n rárá, ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ wọn fún ọkàn ìgbàgbọ́ àti ìgboyà tí wọ́n ní nínú òun. Síbẹ̀ náà, òun wá ń rọ̀ wọ́n láti ṣe àtìlẹ́yìn fún ìlàkàkà gbogbo tí ààrẹ ń ṣe láti rí i pé ẹ̀rín pa ẹ̀kẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Tí àkókò bá tó fún ọ̀rọ̀ òṣèlú, àwọn yóò mọ ọ̀nà tí àwọn yóò gbé gbà. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, ètò ṣíṣe ìjọba tó péye tí ó sì tún dára ni àwọn ń lépa. Ó tún wá ṣe àpèjúwe ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí bàbá olóṣèlú tí ó dára tí ó sì tún ṣe é mú yangàn, ẹni tí òun máa ń gbóríyìn fún nínú ìrìn-àjò rẹ̀ nípa òṣèlú ṣíṣe. Òun ló jẹ́ kí ó ṣeéṣe fún òun láti padà sí ilé ìgbìmọ̀ aṣòfin tí òun sì tún tì òun lẹ́yìn láti dé ipò igbákejì ààrẹ ní ọdún 2023. Tí ó bá wá pe òun láti ṣiṣẹ́ fún òun, dandan ni kí òun gba ìpè náà tí òun yóò sì wá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí pé ọmọ ẹ̀yìn tí ó jẹ́ olóòótọ́ sí ọ̀gá rẹ̀ lé òun ń ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel Ìròyìn Lérèfé
kí ẹ subscribe kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé náà síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.